dandan ó ti kọ́lá náà kọjá o òrìṣà jẹ́ ń dàbí onílé yìí tó kọ́ lérin gidi ẹni tí ó ṣe bí aláàrù lọ́jà Òyìngbò kò ní lè ṣe bí Adégbọ̀rọ̀ lọ́jà Ọba. Iṣu tó dìyàn o aṣáṣu lọ́gbẹ́ tán àkóṣù lé náà iṣu jìnnà tán o àkóṣù lódò ohun ojú iṣu rí kó tó dìyàn ẹnìkan mọ̀ odò ní pariwo. Ẹ káàbọ̀ sí orí àkọ́tún ètò kíṣu tó dìyàn. Àwọn àgbà bọ̀ wọ́n ní kíṣu tó dìyàn agúnṣu lódò kágbàdo tó dẹ̀kọ́ alọ̀ wọ́n papọ̀ kọ́mọ tó wáyé ábí baba ká tó bìyá lè yọ̀rọ̀. Ọ̀pẹ̀yẹmí lèmi jẹ́ Ọláníyì ni bàbá tó bí mi lọ́mọ. Lénìí àní ṣẹ̀ṣẹ̀ lọ́mọ sọ yí pé ó yẹ lọ gbéná wá kẹ́ wá wò ìran alárè wa ẹni tá a gbé wá fún yín lónìí. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ káàbọ̀ ẹ kú ilé ẹ kú rìn ṣé dáadáa lè bá wa ṣé dáadáa làwọn náà bá yín. Àlàáfíà ni ìyẹn tí mo bí máa ṣe ṣe ètò tòní báyìí torí tí máa ń rẹ́rìn. Ní sunkún náà ẹ̀rín náà láàmú rin kéèyàn wá rẹ́rìn tó wá dájú kéèyàn mọ̀ sunkún lọ tàbí kéèyàn ó lejú kókó bí ìgbà támúsà bá jára ẹnu kò yí orí bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sà. Orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́. Orúkọ mi ni Àyànfẹ́ Adékúnlé táwọn èèyàn máa ń pè mí ní Mọ̀nsúrù ọmọ Àfà. Àyànfẹ́ Adékúnlé. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn ni wọ́n ń pè yín ní Mọ̀nsúrù kì í ṣe pé Mọ̀nsúrù gangan lórúkọ yín. Muslim ni mi ní Mọ̀nsúrù orúkọ mi gangan ni. Àbísọ̀lá àmọ̀tán ẹni ọmọ mùsùlùmí ni mí. Ilé mùsùlùmí lẹ ti jáde. Bẹ́ẹ̀ni kìrìsìtẹ́nì náà ní sọ Mọ̀nsúrù babaláwo sì ní sọ Mọ̀nsúrù. Mùsùlùmí ni ó sọ Mọ̀nsúrù. ẹni mo fi sọ pé àbísọ òun nìyẹn fi mọ̀ tán ẹni. Ó dà ká wá bẹ̀rẹ̀ báyìí Mọ̀nsúrù yẹn ẹ lò nínú eré kan àbí kí n sọ pé eré kan ló ti jáde. Eré wo lẹ ti lo Mọ̀nsúrù? Ilé Aláyọ̀ ni wọ́n ti kọ́kọ́ lo Mọ̀nsúrù yẹn mo ti fíìmù Fẹ́mi Adébáyọ̀ ń gbà yẹn. Lọ́dún wo sà? That was 2009. 2009 sásìkò tá à ń ṣe eléyìí ọ̀gá wa òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́. Bẹ́ẹ̀ nítorí pé kò sínú ilé tí gúnugún mọ̀ dúró sí ẹ mọ̀ pé ẹyẹ ni mọ̀ fún ni kò sí bójú sí ní pa. Òjò mọ̀ pa. Òjò mọ̀ pa ni. Ó dàbí kéèyàn sọ pé òjò ti ń pa kwánù bọ̀ ọjọ́ ti pé òjò ti ń pa ti bàbá bọ̀ ọjọ́ ti pẹ́. Ìta náà ló wà ibi tí òjò ti pa náà ló wà. Bẹ́ẹ̀ bọ́ọ̀rọ̀ òwò yẹn ṣe rí ni. Ó dà ká wá sọ báyìí Àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù ọdún wo ni ẹ bẹ̀rẹ̀ eré orí ìtàgé? That's about almost 23 years ago. Ẹ ti lò tó ọdún 23. Yes. Ó ń lé lọ àbọ̀ ń kọjá lọ. Yes, ó ń lé lọ. Ó dà ká wá sọ wípé ẹ má bínú o tó bá jẹ́ ọmọ kékeré wọ́n ní kí lọ́mọ ọdún ẹ ẹni ọdún mélòó nìyín báyìí? Ṣé lọ́jọ́ orí? Ká mọ̀ sọ pé ọmọ ọdún mélòó nìyín ẹni ọdún mélòó ni mí? I'm 40 plus. Ẹ ti lé lógójì. Bẹ́ẹ̀ni mo ti lé lóyún ogún méjì ọdún. Àwọn tí wọn bá mọ̀ wọ́n máa rò bẹ́ẹ̀ yá Mọ̀nsúrù ẹnì tí ìdébì kan rí kankan mọ̀ pé yín kẹ́ mọ̀ pé ọmọ kékeré ilé ló ń pè mí Mọ̀nsúrù ṣé nítorí pé ń lọ ńlẹ̀. Ẹ mọ̀ pé àìjẹun kánú olúgbò kan ní òjò tájá báwa ṣe mọ̀ mọ́ràn wa nìyẹn. Bí kí n sọ wípé ojú kọ́ la fi mọ ìdàgbà sí àgbà. Bẹ́ẹ̀ni ikùn ni àti ìrírí. Ikùn àti ìrírí. Ikùn kọ́rọ̀ sí àti ìrírí tágbà ni. Ó dà ká wá bẹ̀rẹ̀ báyìí iléèwé tí Àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù láǹfààní àti lọ ní ṣẹ̀ǹtẹ̀lé. Wọ́n pọ̀ o. Ẹ bá ń kà. Mo kọ́kọ́ lọ sí Akínbáyé ní Sọ̀lọ̀ lẹ́yìn mo lọ sí Asarudeen ní Sọ̀lọ̀ primary school mo lọ sí Army Children's School ní Òṣòdì mo wá lọ sí St. John's ní Kiri mo lọ sí ADC ní Kiri primary school mo wá padà sí Akínbáyé ní Ìwòròdù lẹ́yìn ìgbà yẹn mo tún wá padà sí St. Patas Anglican primary school ní Agbowolórogún ibẹ̀ mo ṣe ti wá ṣe tán mo ṣe wá lọ sí Ajíbọ̀dé grammar school ìgbà tí mo ṣe tán lájíbọ̀dé grammar school mo wá ṣiṣẹ́ tíátà nígbà tí mo wá ṣe tíátà débì kan. Lọ́dún wo nìyẹn? Ọdún wo lẹ ṣiṣẹ́ tíátà lẹ sọ pé èmi náà fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn tán ṣeré orí ìtàgé? That was 2003. Yeah, March 16. 2003. Yeah, March 16. Okay. So lẹ́yìn ìgbà yẹn tí mo wá ṣe tíátà débì kan then mo ṣe wá padà lọ ṣe diploma ní University of Ibadan mo lọ rí tíátà àti ìgbà yẹn. Àdúpẹ́ fún ibi tí ẹ bá dé. Láti ìgbà tí ẹ ti wá darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé ta gangan ni ẹ lọ bá pé èmi náà lẹ́bùn yìí? Lọ́dún náà lọ́hùn-ún
Ọlá Oníkòsí òun ló mú mi dé ọ̀dọ̀ Òjòpágogo. So àwọn ni wọ́n fún mi ní nọ́mbà pé kí n pe nígbà tí mo fẹ́ ṣe jẹ́ kí n pe Òjòpágogo, so mo wá pè wọ́n. So Òjòpágogo àwọn ni ọ̀gá mi tí wọ́n kọ́ mi níṣẹ́ tíátà tí mo dẹ̀ ṣe freedom lọ́dọ̀ wọn. Razon Entertainment mo ti ṣe tán. Razak Ọláìwọlá Ìkòyí ẹ̀ṣọ́ máa dé ilẹ̀ dógún. Ọ̀gá mi ni àwọn ni ọ̀gá yín. Bẹ́ẹ̀ni. Kó tó di pé màá tẹ̀síwájú nínú ìbéèrè, ìgbà tẹ́ dọ́dọ̀ ọ̀gá yín yẹn àwọn wo lẹ́jọ́ jẹ́ irọ́ lẹ́jọ́ jẹ́ sàwáwù tẹ́jọ́ kọ́ṣẹ́ nígbà kan náà? Wọ́n lè senior mi, ẹ mọ̀ pé senior bóyá bíi month àbí bíi kíní bọ̀ àwọn kan wà tó lọ́dún bí even as at that time gan àwọn Fatai Ọ̀sìn bàrà Fatai tó jẹ́ àwọn ọ̀gá wa ṣojú wa ni wọ́n ṣe graduation bọ̀ àwọn yẹn senior wa gan o wọ́n senior wa bọ̀ gbogbo wa yẹn àṣìjọ bọ̀ ọ̀gá ni wọ́n. So mo ń sọ̀rọ̀ àwọn Mohammed Lawal, mo ń sọ̀rọ̀ Wálé Adélékè, mo ń sọ̀rọ̀ Lukman Adigun props senior mi ni lọ́dọ̀ Òjòpágogo. So bọ̀ gbogbo wa yẹn set ni wa Táwà Jíṣefín ní Fadékẹ́mi Mọ̀ọ́mọ̀ tó ti di Fadékẹ́mi Ọlọ́run ló láyé ń sìn yìí. So Bukky Idiot Bamba gbogbo àwọn yẹn so. Adúpẹ́ fún Ọlọ́run. Nígbà tí ẹ wá ń tẹ̀síwájú nínú eré orí ìtàgé lọ́dọ̀ wọn iṣẹ́ wo ni ẹ lè sọ pé gbà iṣẹ́ báyìí ló kọ́kọ́ gbé Mọ̀nsúrù ọmọ Àfáà jáde síta? Tó kọ́kọ́ gbé jáde gbàm. Mo ti ń ṣe fíìmù tán sọ pé àbọ̀bọ̀ ó dà ó máa ń ṣe sí nǹkan ó máa ń ṣe sí méjì ó wà. Bó iṣẹ́ tó kọ́kọ́ mi jáde gbàm Alákadá ni. Alákadá? Yes. Lọ́dún wo nìyẹn sà? Alákadá should be 2008. No, Alákadá Jennifer was 2008. Alákadá should be 2009. So Alákadá ni ó gbé yín jáde gbà 2009. Yes. Látọwọ́ Tóyìn Ayémakò ló ní fíìmù. Tóyìn Ayémakò. Bẹ́ẹ̀ni. 2008 tó jẹ́ Jennifer yẹn. Àbí kí ni àkọlé ẹ̀? Jennifer. 2008 ṣé ẹ kópa nínú ẹ̀ ni? Mo wà nínú Jennifer. Get but kò dàbí bí Alákadá ṣe pariwo mi. Kò dàbí bí Alákadá ṣe pariwo mi but mo wà nínú Jennifer. Adigun ó ti kọ́ tọ́ọ̀nù rẹ o. Adigun so lè sọ English. PA commissioner Ọpẹ́ Fáfí Jennifer bọ̀ kò dàbí bí Alákadá ṣe bó ṣe pariwo gan. Ṣé ẹ rántí díẹ̀ lára bẹ́ẹ̀ ṣe act ní Alákadá? Mo rántí bóyá mo jẹ ibi tí mo ti mú fùfú lọ sí school wọn pàdé àti fetí nǹkan níbẹ̀ tí mo fi lọ tú àṣírí ẹ̀ pé sọkúdálẹ̀ kan kéré là máa jẹ́ ńlẹ̀ wa tọ́ ní tí mo ń jẹ spaghetti tí mo ní kí ní jẹ́ bẹ́ẹ̀ ta ní jẹ spaghetti bo ebi yẹn jẹ spaghetti so. ẹ wá ṣe Alákadá ní 2009 ẹ kópa ń bẹ̀ ó wá gbé yín jáde síta. Bẹ́ẹ̀ni. látọwọ́ Tóyìn Abraham. Bẹ́ẹ̀ni. látìgbà tí ẹ ti wá ń bá gbogbo àwọn eré orí ìtàgé yìí bọ̀ wọ́n ní kò ní sí bí ojú ọ̀run ṣe máa funfun tá ní dúdú kan ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Kíṣu tó diyán agúnṣu lódó Bẹ́ẹ̀ni. kágbàdo tó dẹ̀kọ alọ̀ wọ́n papọ̀ kọ́mọ tó wáyé ábí baba ká tó bìyà léèrè ọ̀rọ̀ àwọn nǹkan wo lẹ ti láǹfààní àti fojú winá tó jẹ́ wípé ọjọ́ mọ́ni gbàgbé ẹ sọjọ́ tínú yín dùn jùlọ ẹ sọjọ́ tó rí bákejì náà àmọ́ lásìkò ẹ sọjọ́ tínú yín dùn jùlọ. ọjọ́ tínú mi dùn jù nídìí iṣẹ́ ni ọjọ́ tí wọ́n kọ́kọ́ fún mi ní ilẹ̀. wọ́n fún yín ní ilẹ̀. So nítorí pé mo jẹ́ níbo ni so àdúgbò yìí ló ń gbé bẹ́ẹ̀ ni níbo ló ń kọ́lé sí èmi ò nílẹ̀ yìí nílé o ó yẹ kó nílẹ̀ náà wọ́n dẹ̀ ni tó bá dọ̀la kó wá rí mi so láìkí bí mo kọ́kọ́ gbà bẹ́ẹ̀ ni mú mi ṣeré ni so láìkí bí mo kọ́ sí mo láìkí bí bó. ní kankan tẹ́lẹ̀. So ó wà nù ọjọ́ tí inú mi kọ́kọ́ dùn jù. lọ́dún wo nìyẹn sá. láyé that was 2013. 2013. Yes. wọ́n ò pe Mọ̀nsúrù ọmọ Àfáà ń gbádùn ẹ̀. so nílẹ̀ níbo ló kọ́lé sí. ayé ni o. ó dáa ẹ má dárúkọ ẹni yẹn àbí ṣe fẹ́ dárúkọ ẹ̀. ó mọ̀ dáadáa Taofik Ọládìtì lórúkọ wọn wọ́n máa ń pè wọ́n ní Osama. Taofik Ọládìtì Osama. àwọn ni wọ́n fún yín ní ilẹ̀. lọ́dún yìí. yóò gba ilẹ̀ lọ́kọ́ líle lórí. ó wà ní ọdún tí. inú yín dùn jùlọ lẹ́yìn ìgbà yẹn tún kọ́ ìjọ́ wo nínú yín tún dùn jùlọ lẹ́nu iṣẹ́ yìí bóyá ẹ lọ ìlú òyìnbó ni o bóyá ìjọ́ kan ni o bóyá físà ló dé o nǹkan kan. àwọn nǹkan kan wà tó jẹ́ pé
kọ́lọ̀ má dá ìrìn àjò èèyàn rú àmín. gbogbo ohun tó o bá ti ń ta tó o bá ti ń tọ́ ó ti mọ̀ pé lọ́jọ́ kan yóò ṣèṣòro fún ẹ à ń lọ ìlú òyìnbó ó wà nínú nǹkan tó yẹ pé mo máa ń dream of pé mo fẹ́ ìrìn àjò tí mo fẹ́ rìn láyé mi ṣùgbọ́n ìgbà tí mò ń lọ mi ò rí bí ẹni torí ó wà nínú tí mo ti mọ̀ pé Ọlọ́run ó ṣe tí mi bá ti dúró so mi ò rí bí ẹni wípé kíní ọdún tí inú mi tún kọ́ tó dùn jù láyé ní ọdún tí mo tún kó lọ sílé mi so wà nínú ọdún tí inú mi dùn pé so. a dúpẹ́ fún Ọlọ́run ọba ìjọ òwa ló jẹ́ pé ọjọ́ ọmọ ní gbàgbé tó jẹ́ pé orí bá kejì tẹ́wò pé àbí kí n fi ṣé òṣèré orí ìtàgé kí n filẹ̀ kí n gbà lóyìnbó lọ ni àbí kí n lọ mọ́ múṣẹ́ mi ṣe ni járí ọjọ́ náà. kò sẹ́ni tó máa là láyé tí làálàá ò ní bá Yorùbá lẹ́ni tó máa ga ẹsẹ̀ rẹ̀ àti rìn so téèyàn bá ti wá mọ̀ pé gbogbo tó bá ti ń ṣe láyé tó bá ti ń ronú ọjọ́ ibi ó mọ̀ pé tọ́lọ́run bá ti wá gbé àìṣedéédéé rẹ̀ tó bá ti gbé dé wá bá ọ torí mo jẹ́dá kan tó jẹ́ pé ó ti pẹ́ bóyá torí ìrírí àti ìrìn àjò tí mo ti rìn kó tó di pé mo dé ìdíṣẹ́ tíátà so mo ti máa ń rí i pé kò ìgbà míì yóò dé stage kan tó yẹ pé yóò fẹ́ lọ́tìkọ̀ àmọ́ nítorí pé èèyàn ní àfisùn ọjọ́ iwájú nídìí iṣẹ́ yẹn tó rálùjọ́nù kan ní tíátà bó bá ṣe mú ni ó ṣe mú ẹ ọjọ́ tí mo lè rí bí ẹni pé mo fáwọ̀ pé ṣé màá sì ṣiṣẹ́ yìí báyìí ọjọ́ méjì ni ìgbà yẹn mo dẹ̀ ṣe ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọjọ́ tí wọ́n ń ṣe òkú kárí ilé ìyàwó bàbá Sàlá ní Iléṣà. lọ́dún wo nìyẹn sá. ṣe é rántí. that should be say 2004. 2004. It should be 2004. It should be 2004. Yeah. 2004 or 2005. Is that one of the two? Sure. Okay. Sorry, but me get it dictate like that. Àwa ṣe performance tán. Ní Iléṣà. Ní Iléṣà. Ó kù ká máa bọ̀ nílé àròwó mọ́tò. Àwa kólù lọ gáràjì. Àwa bẹ̀rẹ̀ sí ní entertain àwọn èèyàn wa ń fún wa lówó. So àṣà fowó yẹn àṣà lọ bá chairman ní mọ́tò àbá ìwọ̀n kọjọ wọ́n ṣàgbé wa dé Ìbàdàn. Àwa rò pé owó tó kù ẹ̀yẹn máa fi kólù lọ sílé ọ̀gá. Àwa tó yẹ pé owó tó kù tí ó gbé adílé ni ká máa lọ. So ló ní kálúbà ṣe sọ ní àwa pinra wa. Ọ̀gá wa dẹ̀ ní ìmọ̀tún ìmọ̀jọ ní gbogbo ọmọ yín tẹ́ ẹ bá dìdọ̀ dìyẹn lójú ẹ ti ṣe rójú olóró sí bí mo ṣe délé báyìí mo kàn rí kọ́ ni tọ́ ni níbo ló wà ẹ sà mo wà lé sà tó bá fẹ́ fi iṣẹ́ ṣe nǹkan rí o gbọ́dọ̀ dérí àṣà nísìn níbo mo ti fẹ́ rówó mọ́tò mo bá lọ bá burú mi kan péjọ ìgbà ẹ̀dẹ̀ ni ó dà pé 5 naira àwọn 10 naira ni wọ́n wọ Ìwó road sí Agbowó lọ́dún yẹn. Ibẹ̀ Agbowó ni Riaza Grand yín wà. Agbowó ni mò ń gbé. Okay. Muslim ni Riaza Grand wà. Ní Mosfala. Àbí Muslim. Muslim ni Odinjo. Muslim Odinjo. Ọ̀yẹ́ wọn ti kúrò Mosfala ń gbà ẹ̀. Okay. So n bá lọ bá àbúrò mi yẹn pé kó jọ ṣó ní 5 naira tó máa fún mi. Àbúrò mi yẹn bá ní ṣé mo mọ̀ pé owó tí mo yá lọ́wọ́ òun ti di 35 naira báyìí. Mo ní máa wọrí máa fún ẹ. Mo wá wò pé láti Agbowó sí Ìwó road láti Ìwó road sí Muslim èwo ló jìnnà jù mo fẹ́ fi ẹsẹ̀ rìn kan mo fẹ́ fi mọ́tò wọ̀ kan so mo wá fi ẹsẹ̀ rìn dé Ìwó road láti Ìwó road mo wá wọ mọ́tò dé Muslim nígbà tá a dé ọ̀gá ní orí ẹ̀ yọ ẹ́ mo rò pé ò ní wá ni mo fẹ́ wo ojú gbogbo yín ni ó yá máa lọ táwa jí ṣe fi ní ló tún polówó ló fún mi 10 naira lọ́dún náà ló wo mọ́tò mo wò pé láì ṣe nǹkan kan yẹn wá gbà mí. táwa jí ṣe fi ní fún yín 10 naira. lọ́dún yẹn pé èmi kó mọ́tò padà sílé mo wá wò pé ibẹ̀ iṣẹ́ ó ti ń sú mi bí kí ló ṣe. ẹlẹ́ẹ̀kejì tó tún fẹ́ dà bẹ́ẹ̀ ìgbà tá a ya àpáàdì tán táìmù yẹn lọ́sàn dòdò iṣẹ́ Báyọ̀ Tìjàní. So ọkọ̀ wa sínú bọ́ọ̀sì dẹ̀ ni ọ̀gá máa ń lò gbà yẹn wọ́n dẹ̀ ní discipline gan yes is yes no is no. Ó wá sọ fún wa pé tá a fi jáde nínú abúlé wọ́n drop ẹnìkan sílẹ̀ so wọ́n wá ní anybody ò gbọ́dọ̀ wo ẹni táwọn drop yẹn lẹ́yìn o. So àwọn kan àtọ́ pé àti ìjáde nínú abúlé yẹn Fáṣọlá làwọn ti bọ́lẹ̀
wọ́n dẹ̀ ń wo mi rọ̀ ìwọ tó bá ti wo ẹ̀yìn báyìí bọ́ọ̀lẹ̀ ni kò sì sówó mọ́tò lọ́wọ́ ẹnìkan kan lọ wa. àwa ti jáde sórí express tán èmi àti Wálé Adélékè ní lọ́dún náà lọ. so mi ì sámọ̀ bóyá mò ń yín ọrùn báyìí bí mi àti Wálé so wọ́n kàn wọ́n ni Wálé Àyànfẹ́ kí lẹ̀ ń wò lẹ́yìn mo bá ṣe báyìí pé èmi ò wẹ̀yìn Wálé náà lọ ẹ̀yin méjèèjì ẹ̀ bọ́ọ̀lẹ̀ mo ní ẹ̀ bọ́ọ̀lẹ̀ mo wá ní Wálé Ọ̀yọ́ láwa ẹ̀ bó o láti dé Ìbàdàn kọ́lọ̀ ń fọrùn kẹ́ ológun yẹn la lọ bá lọ́dún yẹn náà lọ ológun ló fún wa ní 20 naira lọ́dún tí mo ń sọ yìí la fi lọ wọ sọ́ọ̀lẹ̀ láti Ọ̀yọ́ dé Ìbàdàn èmi sì ní Ọlọ́run bẹ́ mi ṣeun tí n bá bọ́lẹ̀ lọ́jọ́ màá fẹsẹ̀ rìn dágbówó ni Wálé ni yóò tún múrin àjò tiẹ̀ kù so ọjọ́ ìgbà méjèèjì yẹn mo rò pé ọmọ sẹ́mi ò ní fi sẹ́ẹ̀ lẹ́ra ó ti fẹ́ kọjá ẹ̀mí mi ò gbọ́ nítorí ìfẹ́ àti passion tí yàn ní fún iṣẹ́ yẹn ó jẹ́ kí èèyàn tẹ̀síwájú. lọ́dà ọjọ́ ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ lóòótọ́ adúpẹ́ fún Ọlọ́run Àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù àwọn kan mọ̀ yín gẹ́gẹ́ bí adẹ́rìn-pòṣónú òṣèré orí ìtàgé àwọn kan ò mọ iṣẹ́ míì tẹ́ ń ṣe èmi mọ àwọn kan ò mọ̀ so mo fẹ́ kẹ́ ẹ bá mi kà á fún àwọn èèyàn nísìn pé èmi Àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù o mò ń ṣe orí ìtàgé o mò ń ṣe ilé náà o mò ń ṣe ilé náà o. ok kò sí wàhálà ẹ fún wa láfẹ́ẹ́nì láti polówó ni èmi Àyànfẹ́ Adékúnlé ọmọ yín àbúrò yín ẹ dákun ẹ ṣàánú mi mò ń ta búlọ́ọ̀kù mo sì ń talẹ̀ mo ń talé o ẹ ṣàánú mi o mo sì ń bá àyàn náà kọ́lé o lébìrà mo ń ṣe kiri ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàṣàánú mi ẹ patronize mi o lẹ́yìn fíìmù tí mo tún ń ṣe nù o ẹ bá sì pè mí sóde àríyá n ó mú máìkì n ó sẹ́mc yìí o ẹ jọ̀ọ́ ìyàwó àtọmọ jẹun n tí mo tún ṣe. nínú ogun kan tẹ kálẹ̀ nísìn mo mú wípé òkè Àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù o actor ni o òṣèré orí ìtàgé comedian ni o ń dẹ́rìn pòṣónú ẹlẹ́kẹta ń darí ayẹyẹ ẹlẹ́kẹrin businessman wọ́n bá yàn kọ́lé wọ́n bá yàn talẹ̀ wọ́n talé wọ́n ṣe gbogbo ohun tó jẹmọ́ ilẹ̀ àti ilé ẹ tún kéwì náà níbo nìyẹn ti wá ẹ̀bùn ewì kíké ó rọ̀ yín lọ́rùn gan báwo lẹ ṣe ṣe. Natural because ìgbà tí mo kéré nígbà yẹn orin méjì ni popsi mi máa ń gbọ́ wọ́n máa ń gbọ́ Barrister wọ́n dẹ̀ máa ń gbọ́ Láńrewájú Adépọ̀jù so nígbà tí mo kéré so ibẹ̀ ni mo kàn ti then nígbà tí mo wà ní Ajibode Grammar School nígbà yẹn mo máa ń kéwì yẹn so Mr. Dayton ọmọ nǹkan wà ń bẹ àwọn ló wá rí mi pé wọ́n kàn kọjá lọ lójú window ní school I think I was in GS1 then so wọ́n wá ń gbọ́ tí mo wá pé ọmọ wo ló ń kéwì yìí bó ṣe padà bá mi ní pé mo dẹ̀ ní talent pé tí bá dẹ̀ wá jẹ́ àgbàṣàgà o bó máa help me so kíní yẹn ló tún wá ìgbà yẹn àwọn ló máa ń compose fún mi bọ̀gbà tó yá mi tí kúrò mo ṣe wà secondary school tó yẹ pé mo ti ń compose fúnra mi tàbá ní any outing. ibẹ̀ ni ẹ̀bùn yẹn ti wá ń grow ibẹ̀ ló ti ń grow so ìgbà tí mo wá kúrò school tán so mo develop ara mi dáadáa padà ló fi jẹ́ pé àwọn yẹn rọ̀ mí lọ́rùn bí ìgbà tí èèyàn bá ń fi ẹran jẹ̀kọ ni. adúpẹ́ fún Ọlọ́run gbogbo ìtàn ráńpẹ́ eléyìí tá a ti gbọ́ lẹ́nu yìí ó túmọ̀ sí wípé kí Àyànfẹ́ Adékúnlé tó débi tó dé iṣẹ́ ni wọ́n ṣe. bẹ́ẹ̀ ni kò ń ṣeré. adúpẹ́ fún Ọlọ́run ọba. iṣẹ́ gidi. iṣẹ́ gidi. Àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù kó tó di pé màá sọ pé kẹ́ ẹ lọ síbi ọ̀rọ̀ mọ̀ràn fún àwọn tí wọ́n fẹ́ dàbí Àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù àbí àwọn táwọn náà fẹ́ ṣeré orí ìtàgé bódọ̀là ká tó mú ọ̀rọ̀ mọ̀ràn ó ti láwọn tẹ́ ẹ ti bá pàdé nínú ìtàngbésí ayé yín tó jẹ́ pé ẹ lè gbàgbé ẹ jẹ́ ká mú bíi mélòó kan nínú wọn torí mo mọ̀ wípé wọ́n lè pọ̀ àbí wọ́n á pọ̀ àní lè mú tán. ẹ sọ pé ọ̀gá yín ni Razak Ọláyíwọlá Òjòpàgógó. Fẹ́mi Adébáyọ̀ wà lára wọn tí mi ò lè gbàgbé Fúnkẹ́ Akíndélé wà lára wọn tí mi ò lè gbàgbé torí wọ́n contribute a lot sí success mi nígbà yẹn so àwọn méjèèjì yẹn ní industry mi ò lè gbàgbé contribution wọn no matter how torí wọ́n ṣe dáadáa. Wọ́n lórí Ọlọ́yọ̀ Studios mo tún fẹ́ káwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ kan àbí méjì nípa ìpàdé yín àti Fẹ́mi Adébáyọ̀ ìpàdé yín àti Fúnkẹ́ Akíndélé. àǹtí Fúnkẹ́ òun ló jẹ́ kí n mọ ọ̀gá Fẹ́mi. lọ́dún wo nìyẹn sá.
That was 2004 or 2005. Gbogbo ìgbà yẹn ṣì wà lọ́dọ̀ ọ̀gá yín Razak Ọláìwọlé Òjúpagògó. Yes. Yeah, mo ṣì wà ń bẹ̀. Iṣẹ́ kan láàyè lọ́dún yẹn tí wọ́n invite Aunty Fúnkẹ́ wá wọ́n wá bí iṣẹ́ yẹn. So lálùpọ̀ ibẹ̀ Aunty Fúnkẹ́ ti like mi. Wọ́n wá sọ pé anytime bá fẹ́ wá sẹ́kọ̀ọ́ kí n pe àwọn ìwà ayé àwọn. So ìgbà tí Òjúpagògó tó wá ní pé ká lọ fún IT nígbà yẹn. So àwọn ni mo wá pè pé mo fẹ́ wá sẹ́kọ̀ọ́ mo fẹ́ wá ṣe IT wọ́n wá ní kí n máa bọ̀. So ọ̀dọ̀ wọn ni mo wá wà. Bọ́dà Fẹ́mi tó ti wá rí mi tó wá ní àwọn dẹ̀ like mi pé mo wà very hard working. Ó ṣe mo lè máa bá wọn ṣiṣẹ́ káwọn máa fún mi ní owó oṣù. Wọ́n rán búkì ọ̀sàdárì sí mi blessed memory kọ́lọ̀ fọ̀nà kí àǹtí yẹn ń gbà. Mo sọ fún àǹtí yẹn pé mo lè bá wọn ṣiṣẹ́ nǹkan. So bó ṣe mú mi lọ bá wọn nìyẹn. Wọ́n dẹ̀ lélo ni mo fẹ́ máa gbà. Mo ní torí gbà yẹn kò ń ṣe pé owó ni wò after. Mo kàn ṣáà ní kí n máa lọ location mo kàn ṣáà love ṣẹ́ yẹn. Mo ní ìdí tí náà owó pé bọ̀ mo love ṣẹ́ yẹn. Wọ́n dẹ̀ ní pé okay àwọn máa fún mi 5,000 naira lóṣù. Màmá jẹun àárọ̀ màmá jẹun sí màmá jẹun alẹ́. Wọ́n ló ti dà kò sí wàhálà ó ti dà. So bí mi àti wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn and then wọ́n dẹ̀ ṣe dáadáa sí mi wọ́n ṣe dáadáa gan. Fẹ́mi Adébáyọ̀ wọ́n ṣe dáadáa sí yín. Gan so. Adúpẹ́ fún Ọlọ́run. Ká wá lọ síbi ọ̀rọ̀ ìmọ̀ràn fún àwọn tí wọ́n ń wò yín nílé tó jẹ́ pé àwọn náà wọ́n fẹ́ ṣeré orí ìtàgé. Ẹ̀yin tẹ́ ń wò wá tíṣẹ́ yìí wù yín tẹ́ fẹ́ ṣe it is not about mo ní owó mi lọ́wọ́ mo fẹ́ wá ya fíìmù kò ní ṣe pẹ̀lú pé o ní PhD o kò dẹ̀ ní ṣe pẹ̀lú pé o lè sọ òyìnbó tẹ́nìkan kò sọ́rí. Theatre has to do with endurance and submissive regardless of who you are. O gbọ́dọ̀ fi ara rẹ lẹ́tàn pátápátá nítorí o jẹ́ owó torí kò ná because moment tó bá gbówó ẹ̀dẹ́ tó bá ná ọ máa rí pé o lórúkọ moment owó yẹn bá ti tán tó rí ná mọ́ àwọn tó ń tẹ̀lé ẹ tó ń ṣe kinní yẹn kinní kò ní rẹ́ anybody lẹ́yìn ẹ mọ́ the only thing tó lè jẹ nínú industry yìí òun ní ìwà ìfaradà ìfarajìn then kó o dẹ̀ wà prayerful that is nǹkan tí industry ní nìyẹn. Àwọn ẹgbẹ́ mi wà tó máa gùnyàn tó yẹ kó wà kàn wọ́n pé ọmọ èmi náà ṣá wá tó bá ti lè fara dà get èèyàn débi téèyàn ń lọ even kò ń ṣiṣẹ́ tíátà gan generally bọ iṣẹ́ tíátà kò ní ṣe pẹ̀lú èjì seniority yẹn wọ́n value ẹ̀ gan industry wọ́n value seniority gan ẹni tó jùlọ tó bá bá níbẹ̀ o ò ní sọ pé ọ̀gá mi ló máa sọ because ìwọ ló mọ ohun tó ń wá tó bá fara jìn tó fara ẹ lẹ̀ Ọlọ́run ló máa ń pògò ó lè tún tètè lọ jẹ nìyẹn lọ tó bá ti wá débẹ̀ tán tó try láti because stardom ló tún ṣòro maintain. Stardom ó ṣòro maintain. Ó ṣòro maintain even kó má ṣe gbéraga gan wọn ló ń ṣe gbéraga kò dé sí as at that time nǹkan tó yẹ kó o ṣe nìyẹn but wọn á lọ ti proud. So ló fi di tíátà o ní láti wà very humble gan to the last submission tó bá fẹ́ rọ́nà lọ nídìí iṣẹ́ tíátà kò bá gbóyìnbó ojú Wọlé Ṣóyínká lọ kó o lówó ju Kárúnà lọ kò sí nǹkan tó kan tíátà pẹ̀lú gbogbo yẹn wọ́n máa wọ́n bú ẹ tó bá fẹ́ wọ́n bú ààrẹ that is theatre for you. Ọ̀nà tí mo ní fún wọn nìyẹn Ọlọ́run á gbé gbogbo wa lórí sókè. Àmín àmín ẹ ṣeun gan kó tó di pé ẹ lọ abala yìí abala eré làfọmọ ayò ṣe ni. Ọmọ Ìbàdàn ni yín àbí. Ọmọ Ọ̀ṣun ni mí. Ọmọ Ọ̀ṣun ni yín Adékúnlé Mọ̀nsúrù ọmọ àfà ẹ iṣẹ́ ọmọ Ìbàdàn. ẹ iṣẹ́ ọmọ Ìbàdàn bọ̀ Ìbàdàn ni mo ti 1993 ni mo dé Ìbàdàn. 1993. Tẹ́ bá dé gbogbo àwọn skul tí mo kà lọ sẹ́yìn yẹn kò ń ṣe Ìbàdàn ni wọ́n wà skul méjì ni mo primary school méjì ni mo lọ ní Ìbàdàn Ìwó road àti St. Matthias tó wà ní Orogún yẹn so gbogbo yòókù mo lọ lẹ́kọ̀ọ́ mo lọ lọ́ṣùn. Ajíbọ́dé yẹn ńkọ́. Àjíbí secondary school mi nìyẹn mo ní primary school méjì. Primary school ó dà adúpẹ́ fún Ọlọ́run apábo ni yín lọ́ṣùn Òṣogbo ni àbí Ìkirè àbí ọmọ Ìkirè ni mí. Ìkirè. Nílé Ewu. Ewu Ìwínrín ọmọ adálẹ̀ gbinṣu ewùrà Ewu Ìwínrín ọmọ adálẹ̀ gbinṣu gángan ọmọ Ewu filé hàn mí ọmọ Ewu fọ̀nà hàn mí ọmọ Ewu kan ò jẹ́ fàbújá lé Ìkirè hàn ni ṣé ẹ fi hàn èmi báyìí. Nígbà tí oríkì wa ti níwọ̀nyí fàbújá sẹ́kẹ̀mí wa yọ máa lé ní ẹ wá gbà mí ni. Àmọ́ ẹ ti gbé Ìbàdàn ọjọ́ ti pẹ́.
gbogbo bí mo ṣe jẹ́ bí mo ṣe tó gbogbo tí mo ní Ìbàdàn ló wà sọ ọmọ Ìbàdàn lèmi náà Ìbàdàn tí mo ti wà over more than 20 years. béèyàn bá tiẹ̀ ti lọ́dún mẹ́wàá láwọn ìlú mi wọ́n ti ní yàgbàwé ìgbélu. even èdè Ìbàdàn gan mo ń sọ àbá àbúlé. ẹ tí ò bá mọ̀ bóyá ọmọ Ọ̀ṣun ní Ìbàdàn ni wọ́n pè é. náà. so bó ṣe jẹ́ nù mo wá fẹ́ yẹ kí ṣé Mọ̀nsúrù ní kí n mú ni àbí Adékúnlé àbí Àyànfẹ́. gbogbo ohun tó bá ti wù yín ni kẹ́ ẹ mú. ẹ mú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta. ọ̀dà náà ẹ mú Mọ̀nsúrù. Mọ̀nsúrù tí mo wá mú ìnísìn mo fẹ́ yẹ kẹ́ ẹ bá mi fi fọ́ọ̀mù àwọn agbègbè kọ̀ọ̀kan nìbàdàn. bí Adékúnlé Káládé ni Kúnlé ni mo mú nísìn Ọlọ́run ṣeun a ó sì nínú Mọ̀nsúrù a ó dúró fún Agbowó ṣe ti understand báyẹn so ó yẹ já lọ Mọ̀nsúrù. Muslim. ó dé ní. kí ló ti tẹ̀lé. o Odinjo. ó di méjì n mo wá o. ẹ mọ̀ jù pẹ́ o. ẹni ni mò ń wá o. kí ló tí ì ṣe tí wàá máa yàn fẹ́ tó ṣọ́ọ̀tì ẹni. iná straight Mọ́kọ́lá. iná lẹ́kọ̀ọ́ iná straight kẹ. ẹni sì pọ̀ nìbàdàn. ẹni pọ̀ nìbàdàn mò ń bọ̀. Nálẹ́ndé. ó di mẹ́ta s. Sọ̀gótẹ̀dó. níbo ló wà. Sọ̀gótẹ̀dó. níbo ni Sọ̀gótẹ̀dó wà. Sọ̀gótẹ̀dó wà ní Òkè Àdó náà. kí n lè mọ̀. ó dà ó di mẹ́rin. ó kù u. bẹ́ẹ̀ ṣe pé òun náà ni u. ká ní lọrin ní ìsìn àlè rí gbogbo yẹn Ìbàdàn u pọ̀ nìbàdàn. ui. o ṣe wà fún ọkọ mi. ó kù aru. mo ń bọ̀ aru Ọlọ́run ní mama Adékúnlé o. aru roundabout Mọ́kọ́lá. ó yá ó kù u kan káfíń parí ẹ̀. ẹ ti mú ui ó kù u kan. yo ó kù u kan. ẹ̀yin ará ilé wọn bá wọn fi sí comment section. ẹ bá wọn fi sí you kan tó kù o. mo dey like game yìí o but at least na ẹyọ kan náà ni mo lose na but you. turn oje. UCH wa mi. UCH UCH no but mo try now. ẹ gbìyànjú ẹyọ kan nínú bíi méje. ẹ gbìyànjú ẹ ṣeun gan adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé a pè yín ẹ jẹ́ wa. ẹ ṣeun gan ni sà ẹ ṣeun adúpẹ́. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Àyànfẹ́ Adékúnlé Gẹ́gẹ́ládé Arínládé Adéòtí ọmọ ìyá àbèjì ń kiri táwọn èèyàn ń pè ní Mọ̀nsúrù ọmọ àfa tó ẹ ṣe o. yes sir ẹni káwọn èèyàn máa wò ó kàn máa subscribe sí Ọlọ́yọ̀ Studios. ẹ dákun ẹ jọ̀ọ́ iṣẹ́ yín ò ní bàjẹ́ kò ní dì mẹ́rí o ajé ò ní kó yín lọ́mọ lọ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wo Ọlọ́yọ̀ Studios bẹ́ẹ̀ ṣe wá ń bá wa wo Ọlọ́yọ̀ Studios yẹn ẹ jọ̀ọ́ ẹ máa bá wa subscribe náà sórí ẹ̀ pẹ̀lú gbogbo bá a ṣe jọ ń fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ yìí mo mọ̀ yìí pé program tó yẹ pé máa rí ọgbọ́n kọ́ńbẹ̀ ni ẹ ṣe gan. ẹ ṣeun gan Ọpẹ́yẹmí Ọláníyì Ọlọ́yọ̀ comedian chanter ni mò ń jẹ́ yóò tún di ní ìjọ mi ọjọ́ rẹ̀ ó di lábọ̀. Iṣu tó di yan o aṣáṣu lọ́gbẹ́ tó àkóṣù lẹ́nà iṣu jìnnà tán o àkóṣù lódò ohun ojú iṣu rí kó tó di yan ẹnìkan mọ odò ní. Ọlọ́yọ̀ Studios.